ó ṣeni láàánú, ó dẹ̀ jẹ́ ìròyìn ìbànújẹ́ gbà. K'Ọlọ́run bá wa dáwọ́ ibi dúró, ká má rí aburú mọ́. Ó ṣeni láàánú púpọ̀ wípé a gbọ́ ìròyìn ìbànújẹ́ lọ́jọ́ kìíní inú oṣù kẹta, òní ni 1 March 1 ọjọ́ Sunday. Bọ̀dá Kẹ́hìndé Adégbòdù wọ́n gbé ìròyìn náà jáde wípé ìkejì àwọn Táíwò Adégbòdù ó jáde láyé. Bóyá wọ́n wà lórí àìsàn kan tẹ́lẹ̀ tí wọ́n ń tọ́jú wọn kò sẹ́ni tó mọ̀. Wọ́n sì jẹ́ bọ̀dá sáwà lẹ́nu iṣẹ́. K'Ọlọ́run má jẹ́ á ráburú mọ́. Ìjìrí ará sókun, ẹ̀dún jọbí ọmọ agbérí igi rétérété. Ọ̀kan bá bí èjì ló wọlé tọ̀ mí. Òbẹ́ kìjì bẹ́kẹ́sẹ́, ó bẹ́ sílé alákìísà. Ó sọ alákìísà dùn nígbà aṣọ. Bú mi kí n bẹ́ẹ̀ relé. Sàmí kí n padà lẹ́yìn rẹ̀. Bọ̀dá Táíwò Adégbòdù wọ́n ti kú o. Ó tún di béèyàn bá ń jọyàn. Ìpàdé tó dojú àlá. Bí ọdún mélòó náà kan sẹ́yìn náà ni a gbọ́ tígbà tí àwọn ìbejì Ajógbajésù bó ti jẹ́ pé ìbejì tí wọ́n ọ̀rẹ́ tímọ́tímọ́ ni, ìbejì àtọwọ́dá ni wọ́n. Àwọn náà kọ́nú orin gbà yẹn pé ìbejì àtọwọ́dá ó ti wá di ìbejì gidi. Látìgbà náà iṣẹ́ ìkejì ò fẹ́ẹ̀ lọ mọ́, kò fẹ́ẹ̀ gún mọ́ nínú iṣẹ́ orin. Ṣùgbọ́n àwọn tó tún wá jẹ́ ìbejì tán mọ́ ọwọ́ ara wọn, Ọlọ́run, ipò wo ni Kẹ́hìndé fẹ́ wà? Báwo náà sì fẹ́ máa cope? Báwo ni bọ̀dá Kẹ́hìndé Adégbòdù sì fẹ́ máa cope nígbà tán bá wò ẹ̀gbẹ́, tán wò ẹ̀yìn, tán wò wájú tí wọn ò rí táyé wọn mọ́? Ìròyìn ìbànújẹ́ gbà ló jẹ́ o. Ó lágbára pọ̀. K'Ọlọ́run bá wa dáwọ́ ibi dúró. Ìyá kan bẹ ní ìlú Àkúrẹ́, ìyá Wòlíì Àdàbẹ̀mí. Ẹ fẹ́ ra àwọn nǹkan spiritual. Ẹ fẹ́ àwọn ọmọ yahoo tó fẹ́ gbọpẹ́, olóṣèlú tó fẹ́ gba contract ńlá, àbọ̀mọ yín mùmúkùmù, ó ti fẹ́ máa dà lórí rú, ẹ fẹ́ tọ́jú ẹ̀. Ẹni tó ní àìsàn stroke ni, typhoid ni, fibroid ni. Iṣẹ́ yín ò lọ dédé, ẹ pe ìyá Wòlíì Àdàbẹ̀mí. Ẹ káàárọ̀ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Àárọ̀ lẹ wà lọ́dọ̀ yín ni ẹ káàárọ̀. Ọ̀sán lẹ wà lọ́dọ̀ yín ni ẹ káàsán. Àbí alẹ́ lẹ wà lọ́dọ̀ yín ni ẹ káalẹ́. Bẹ́ẹ̀ ni ẹ káalẹ́, ẹ kú àṣálẹ́. Gbogbo ojú tó ń wò mí pátápátá ẹ̀ ní fojú náà sunkún ọmọ. Gbogbo etí tó ń gbọ́ mi pátápátá lórúkọ Jésù ẹ̀ ní gbúròó ìbànújẹ́ lórí ọmọ. Lórí ọkọ ni, lórí ìyàwó ni, ẹ̀ ní gbúròó ìbànújẹ́. Gbogbo èyí tẹ́ máa like, tẹ́ máa bá mi share sáwọn èèyàn ogún. Mo ní kẹ́ lọ máa ṣe rere nínú ayé. Mo sọ̀rọ̀ kìkì ọ̀rọ̀ sínú ayé yín gẹ́gẹ́ bí ìrìn àjò 21 days láìjẹ láìmú tí mo ṣẹ̀ sọ̀kalẹ̀. Lórúkọ Jésù mo ní kẹ́ lè bẹ̀ sí ráàánú gbà. Ẹ kú ilé iṣẹ́ dáadáa ni mo bá yín. Gbogbo ẹ̀yin France Àdàbẹ̀mí, ẹ má bínú, mo wọlé májẹ̀mú ni 21 days. Bẹ́ẹ̀ ni a kú àwẹ̀ o, a kú ògbẹ o, àdúrà wa gbà o. Ẹ ti Muslim, ẹ ti ẹ̀yin Christian, mo kí yín o. Àdúrà yín àgbẹ̀ ẹ̀ níṣẹ́ lásán, ẹ̀ níṣẹ́ lásán o. Àní lórí àṣetì. Mo gbàdúrà gbogbo àwọn abiyamọ pátápátá àní sunkún ọmọ, àní mọ́bojì ọmọ o. Mo wá gbàdúrà ìdààmú ó kéré ó tóbi kò ní dé bá wa tọmọtọmọ, kò ní dé bá wa tọmọtọmọ. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pátápátá, iṣẹ́ tó máa kó bá wa lórúkọ Jésù àní gbà o, àní gbà o, àánú kò fọ̀n lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹnìkan ló ní mẹ́ni, ẹnìkan ló dé nìyẹn wà England. Mo fẹ́ send ẹ̀ ní. Mo tọ́jú ẹnìkan náà ní Texas. Àbúrò ẹ̀ ló gbé iṣẹ́ ẹ̀ fún mi. Àbúrò ẹni tó wà ní Texas yẹn, àbúrò ẹ̀ ló wà England. Bẹ́ẹ̀ ni mo tọ́jú sáàfù ẹ̀ kan tó nọ́ọ̀sì lẹ́ni tó wà ní registered nurse ni tó bá dé Amẹ́ríkà. So ó wá gbé iṣẹ́ yẹn fún mi pé kí n bá ń tọ́jú àbúrò òun kó ní kí iṣẹ́ ìlélẹ̀ dry ẹ̀. Ó máa lo dry and liquid ẹ̀.
dry and liquid ló máa lò. Bẹ́ẹ̀ ni, dry and liquid. Àbí òun wá ojú rere Ọlọ́run, iṣẹ́ tó máa lò ní iṣẹ́ ojú rere àti àánú ní gbogbo ìrìn àjò iṣẹ́ ẹni. Òun gba contract ni. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ìtúwọ́ ó wà ńlẹ̀, ìtúwọ́ ó wà ńlẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ ṣáà rí báyìí, iṣẹ́ ìtúwọ́ wà ńlẹ̀ lóríṣiríṣi, iṣẹ́ ìtúwọ́ wà ńlẹ̀. Ó ní mo ní lóríṣiríṣi ní pele 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 ní pele pele ni mo ṣe ní. Àwúre owó ńlá òlélẹ́yìí, àwúre owó ńlá fún wọn tó ń gba iṣẹ́, ò ń gba iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ni ẹni wá lọ ṣe àwúre mi, oníṣẹ́ ọwọ́ ni ẹni, onítajà ni ẹni wá lọ ṣe àwúre mi. Fẹ́ni tó máa di oyún mọ́ nínú, iṣẹ́ tó máa lò ní, wọ́n máa di oyún mọ́ ẹ nínú, iṣẹ́ tó máa lò lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni, àbí nǹkan ọmọkùnrin ẹ̀ ò ṣiṣẹ́ mọ́, ó yẹ kó ṣe. Bẹ́ẹ̀ ni, wá lo iṣẹ́ yẹn ìwà àti ìyàwó ẹ lẹ́jọ́ máa lò ó, ìwà àti ìyàwó ẹ lẹ́jọ́ máa lo iṣẹ́ yẹn, ìwà àti